mi ò sunkún fún àmì ẹ̀yẹ AMVCA kò kàn wù mí ni Ibrahim Chatta ló sọ bẹ́ẹ̀. gbajúmọ̀ òṣèré akọ́ṣẹ́mọṣẹ́ ni Ibrahim Chatta ti ṣàlàyé pé òun kò fi ìgbà kankan sunkún fún àmì ẹ̀yẹ AMVCA tí ọ̀pọ̀ àwọn òṣèré nílẹ̀ yìí máa ń nàgà fún àbí nírankan láti gbà lọ́jọ́ kan. Ó ní ńṣe ni òun kò fi ìgbà kankan fi sinimá òun kankan ṣọwọ́ sí wọn fún ìdíje láti gba àmì ẹ̀yẹ, bó tilẹ̀ jẹ́ pé òun máa ń kọminú lórí ìdí tí òun kò ti fi ìrí ìwé gbà láti wá gan ní ètò ayẹyẹ ìfúnnilámì ẹ̀yẹ náà nígbà kankan rí sẹ́yìn. Àmọ́ tó ní ó ṣeé ṣe kí àwọn elétò máa fojú wò pé òun lè má jẹ wọ́n ní o. Chatta ní èyí jẹyọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe láìpẹ́ yìí tí wọ́n gbé jáde lọ́jọ́ àbámẹ́ta sátidé lórí ètò kan tó gbajúmọ̀ lórí ayélujára tó ń jẹ́ Curiosity Made Me Ask, eléyìí tí gbajúmọ̀ ọkùnrin kan lórí ayélujára Ridwan Adébáyọ̀ tí ìnagijẹ rẹ̀ lórí ayélujára ń jẹ́ Beyu Babi tó jẹ́ atọ́kùn rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ìlànà gbẹ̀fẹ́ bíi èébú, àwàdà àti awẹ́wà ni ètò náà máa ń lò láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Oríṣiríṣi ọ̀rọ̀ nípa Chatta ló mẹ́nubà lórí ètò náà. Lára ohun tí ìràwọ̀ òṣèré náà tún mẹ́nubà ni ọ̀rọ̀ ibùdó AfriChatta Film Village and Resort tó jẹ́ oko eré ńlá àti ibi ìgbafẹ́ tó ń bẹ lórí sáré ilẹ̀ tó lọ ṣàlàlù tó kọ́ sí ìlú Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti ń ya sinimá. Ó ní òun ti ní èròǹgbà láti kọ́ irú ibùdó báyìí láti ọdún gbọrọ sẹ́yìn, ọdún 1986 ní pàtó, nígbà tí òun sì ń jẹ́ òṣèré tó ṣẹ̀ ń dìdelẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ tẹ̀síwájú, Chatta ní bó tilẹ̀ jẹ́ pé òun ti pẹ́ nídìí iṣẹ́ eré pẹ̀lú ọ̀pọ̀ iṣẹ́ àṣekára, àmọ́ ṣá tí òun gbà pé oore ọ̀fẹ́ Elédùà lórí òun ní kíkọ́ oko eré náà jẹ́ dípò èrè iṣẹ́ àṣekára, tóun sì gbàgbọ́ pé ẹni gbogbo náà ló lẹ́tọ̀ọ́ sí oore ọ̀fẹ́ Elédùà tí òun náà kò sì gbẹ̀yìn. Kò ṣàìmẹ́nubà pé kì í ṣe torí pé òun ò kàwé já làwọn kan ṣe máa ń fojú kéré òun nídìí iṣẹ́ tíátà. Ó sọ èyí láti fèsì sí ìbéèrè tí wọ́n ń bi pé kí ni èrò rẹ̀ nípa bí wọ́n ti máa ń fojú kéré rẹ̀ nígbà mìíràn, bó tilẹ̀ jẹ́ pé òṣèré tó làmìlaka tí iṣẹ́ yẹn dojú ní ṣe. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé báyìí pé èmi ò gbà pé ẹnikẹ́ni fojú kéré mi nítorí Olúwa ti kẹ́ mi kọjá bó ti yẹ, àti pé ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ọ̀jọ̀gbọ́n kọ̀ọ̀kan ti ń fi mí sọrí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wọn. Ǹjẹ́ ẹ mọ̀ iye àwọn tó kàwé já tí mo gbà ṣiṣẹ́ fáwọn ìwé tó ń bọ̀ lẹ́yìn kì í ṣe ohun ìwúrí pé mi ò kàwé já o. Nígbà tó ń sọ̀rọ̀ tẹ̀síwájú nípa àmì ẹ̀yẹ, ó ní torí pé òun kò tíì gba àmì ẹ̀yẹ AMVCA kò túmọ̀ sí pé òun kò ní àmì ẹ̀yẹ rárá. Kódà ọ̀pọ̀ àwọn àmì ẹ̀yẹ pàtàkì mìíràn lòun ti gbà. Mo ti gba àwọ́ọ̀dù Nelson Mandela, àwọn àwọ́ọ̀dù lágbàáyé, mo gba àwọ́ọ̀dù ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká Pink Award. Ó ṣàlàyé síwájú sí pé òun fẹ́ kí wọ́n máa rántí òun fún orípa òun lórí ọmọnìyàn dípò kí wọ́n máa fi àmì ẹ̀yẹ lásán rántí òun. Bákan náà ló ní òun kò padà sẹ́yìn lórí ohun tóun sọ tẹ́lẹ̀ rí pé orílẹ̀-èdè Nàìjíríà ló dùn gbé jù ní gbogbo àgbáyé, púpọ̀ nítorí àwọn ọlá àdámọ́ tí Elédùmarè fi jíǹkí rẹ̀. Lákòótán ó dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún àdúrótì gbogbo ìgbà, tó sì tún gba àwọn ọ̀dọ́ níyànjú láti dúró tolúwa kí wọ́n jára mọ́ iṣẹ́ wọn láì káàárẹ̀ ọkàn pé dídùn lọ́sàn yóò so. Oyídàmọ́lá Ọlásùpọ̀ ló ń jábọ̀ ròyìn fún Ta Fàájì.